عليه نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. Ọlọ́run ní wa Nábì. Olúwa ní wa Nábì. Kà fún wọn. Irú ẹnìkan tá fún ní àmì wa àyà wa. Ìwọ ẹnìkan tá fún lámì wa. Fansalakha minha. Fún rẹ̀ ló wá ní àmì Ọlọ́run òun ò fẹ́ àmì Ọlọ́run mọ́. Wọn ò fẹ́ káyà Ọlọ́run àmì Ọlọ́run ó wọ̀ wọ́n lára ó sì bọ́ fún rẹ̀. Fún rẹ̀ ló bọ́ àmì Ọlọ́run lẹ̀. Ẹ̀ngbọ́n ti bọ́ àmì wa fa àtibá o ṣaitan. Ó ti bá ṣaitan ọba he okun pakamara. Fakana minal ghawin. Ọba dẹni tí orí rẹ̀ máa tọ́ sọnù bẹ́ẹ̀. Ọba dẹni tó sọnù bẹ́ẹ̀. Walau shi'na la rafa'nahu biha. Ọba yẹ pé àwọn Ọlọ́run bá fẹ́. Ó wà náà la fún ní àmì wa ó sì wà náà la ní kó bọ́ fún rẹ̀. Àwa náà la fún àwa náà la ní ó bọ́. Ntí mo fẹ́ kẹ́ wúmbi àyà yẹn. Walau shi'na la rafa'nahu biha. Àmì tá gbé lọ́wọ́ àbá ní kí àmì wọn gbé ga kó sọ de yẹn ńlá. Walakinnahu akhlada ila al-ardi. Òun ló ní òkè òwú ilẹ̀ ló wù. Òun ló lókè òwú pélẹ̀ ló wù. Afẹ́ gbé ga. Ọlọ́run ó fà gbé ga. Ala fẹ́ kẹ́ Ọlọ́run ó fẹ́ kẹ́. Ala fẹ́ sọ de yẹn Ọlọ́run ó fẹ́ jẹ yẹn. Ala fẹ́ sọ da afa ńlá ó ní tó wù ní kó wọn ma bi ja afa àwọn tọrọ jẹ. Ala fẹ́ sọ da afa ńlá ó ní tó wù. Akhlada ila al-ardi. Ẹ̀wọ̀n kan bí ó ṣe wá wà nílẹ̀ fáánù tí ò ní kú ńbẹ̀. Bí ó ti wà nílẹ̀ fáánù yẹn tí ò ní kú ńbẹ̀. Àwọn kan wá ní àyà yẹn. Àwọn kan wá láyà yẹn. Àwọn àyà àwọn sábàbù nùsùlù àyà wọ́n wá mú àwọn Israiliyati àwọn sábàbù wá. Wọ́n ń pè Bàláàmù ọmọ Báwúrà. Ipe Bàláàmù ọmọ Báwúrà. Wọ́n ní òun ni ó ní àyà yìí. Wọ́n lóhun ló láyà yẹn. Wọ́n lóhun ló ní. Gbogbo ìtàn lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tafasir. Òun ni kó wá máa ń dákọ. Wàlẹ́ àlùkù àwọn Israiliyati àwọn Bani Israel àwọn èbó àwọn ń bá oní kí ni ti Musa yìí ti jẹ́ àwọn àtàwúrà. Injila. Àwọn ni wọ́n kọ ìtàn nìkalẹ̀. Àwọn náà kọ tàn yẹn kalẹ̀ bẹ́ẹ̀. Láti fi tánìṣì Bàláàmù ọmọ Báwúrà. Láti fi bá ọkọ Bàláàmù ọmọ Báwúrà jẹ́. Wípé màlẹ̀húnù ni pé òun lọ́lọ́run fi àyà wọn bá wí pé akhlada ila al-ardi. Ipe ẹni ẹ̀kọ́ ni. Wọ́n ń pé Bàláàmù Báwúrà ó padà di ajá tí ń yọ ahọ́n kì. Ó ti yé báwọn gbogbo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ń rùn ni ọ̀rọ̀ ni. Wọ́n ló gbogbo ọ̀rọ̀ yẹn àgbélẹ̀rọ ni. Bàláàmù ọmọ Báwúrà ànábì Ọlọ́run kan ni. Bàláàmù ọmọ Báwúrà ànábì Ọlọ́run kan ni. Àmọ́ tí wọ́n fi àyà yìí tí wọ́n fi wí pé òun ni Ọlọ́run ń bá wí tí wọ́n fi gbé sínú ẹ̀ òun ni tí ń bẹ lọ́dọ̀ àwọn torí pé kèé ṣe ànábì ni àmọ́ kèé ṣe nù Bani Israila. Ẹ̀yàn pa àwọn Bani Israila sí ànábì tí ó bá jáde lọ́dọ̀ tí wọn kì í gbà á lànàbì. Wọ́n fi ìhùn tánì sílé jẹ wọlé ìkọ́. Wọ́n ní ó ní sẹ́mi làsámì kan wọ́n Musa wá ń bọ̀ wá wọ́n ní wọ́n lè bá ká ànábì Musa pé kọ́ bá wọn ṣe bí ò ṣe ní wọ inú ìlú ẹ̀kíní kan gbogbo àwọn àtàn ni àwọn àtàn iyán níbo ẹgbẹ́ ló pé wọ́n á lé àwọn ọmọge wá kiri wàrà ẹ̀sìn rẹ̀ wá ṣubú ẹ̀sìn rẹ̀ kíní kan ìgbà àwọn gbogbo àwọn àtàn ni àwọn àtàn rọ́. Bàláàmù ọmọ Báwúrà ànábì Ọlọ́run kan ni. Ànábì Ọlọ́run ni Bàláàmù bẹ́ẹ̀ ni kì í ṣe wòlíì kì í ṣe àfà onímímọ̀ Ọlọ́run wá fún onímímọ̀ ó wá mọ ìsìmù làsámì ó wá mọ gbá ànábì Ọlọ́run ni. Àwọn Bani Israila ni wọ́n kọ lẹ̀ nínú àtàwúrà wọ́n kọ ìtàn yẹn kalẹ̀ wọ́n gbé wá ní. Kì í ṣe pé ìkáyà Al-Qur'ani ni torí pé ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó yìí ti wà nínú àkọọ́lẹ̀ wọn before Al-Qur'ani ó tó dé. Bàláàmù Báwúrà òun kì í sòun Ọlọ́run ọkọ̀ dájà kò kan. Wọ́n ní Bàláàmù ọmọ Báwúrà kò dájà kò wọ́n lánàbí Ọlọ́run ni. Ọ̀dájà kò kan. Gẹ́gẹ́ bí ọmọ kéwú lọ́fíìsì mùlánà láti wáyé sínú àti kéwú ọ̀lẹ́. Ntọ́ bá wá lè fi pé Bàláàmù Báwúrà ló ní àyà ni tó jẹ́ pé ànábì Ọlọ́run ni. Tó bá ní tẹ́ púfù ẹ̀ gẹ́gẹ́ bí Bàláàmù ọmọ Báwúrà ló ní àyà ni. Tó jẹ́ ànábì Ọlọ́run. Mú nǹkan mi wá fi púfù ẹ̀ nú Al-Qur'ani tí ó sọ fún ọ pé Bàláàmù Ọlọ́run bá wí. Mú àyà mi wá tí ó jẹ́ iye lérí yẹn pé Bàláàmù Ọlọ́run bá wí. Ntẹ́ fi mà bẹ́ẹ̀ ṣé Ádámù nàmájí ni wípé ìkáyà mẹ́ta. Àwọn kan ní Bàláàmù. Àwọn kan ní arákùnrin kan ó sin Ọlọ́run fún iye ọdún kan ìyẹn wá fẹ́ ìyàwó kan ìyàwó náà wá ní kí kọ́ wọn fáyìn ìyàwó wọn fáyìn ó tún ní kinní kan wọlé sin lọ́rùn rẹ̀ ìgbà àwo èyí wọn náà wọ́n hun ni. Wọ́n hun yẹn náà ni. Tọ̀hún náà wọ́n hun ni. Ọlọ́run ò fi àyà àwọn bá ẹnìkan wí
Olúwo fi àyà yẹn bẹ́ẹ̀ nìkan wí. Alladhi ataynahu ayatina fansalaha minha. Gbogbo ẹni tọ́lọ́run bá ti fún ní àmì tó fẹ́ sọ ọ́ di àmì tó wá fọwọ́ rẹ̀ fàgbákò fún rẹ̀ tó bọ́ ìjẹ́ àmì Ọlọ́run kù lára rẹ̀ gbogbo wọn lọ́lọ́run bá wí. Gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ pè ní nǹkan tó wá fọwọ́ rẹ̀ wá bí òun ò ti ní jẹ́ kankan mọ́ Ọlọ́run bá wí nìyẹn. ìjẹ́ pọ́lọ́run dájú kẹ́ nìkan. Kèsè pọ́lọ́run dájú kẹ́ nìkan. Irú ẹ̀ wá pọ̀ nú àwọn Al-Qur'an kan sábàbù nùsùlù rẹ̀ kíní gan sábàbù nùsùlù rẹ̀ kíní gan wọ́n máa wí gbogbo wíkúwí. Ìwọ tọ́lọ́run fẹ́ pè léèyàn tó wá lọ ń dálẹ̀ kọjá fúnra rẹ̀ tó bá ti lè gún wí. ọba Ọlọ́run àmọ́ nínú àwọn tọ́lọ́run fún ní àyàtú ẹlẹ́wà. Àmọ́ nínú ẹni tọ́lọ́run fẹ́ pè nǹkan tó sì mọ èyí tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ̀yàn wá sínú fansalaha minha. ẹ wá fún pé tọ́lọ́run fẹ́ ṣe fún yẹn wá bọ̀ dànù. ẹ yìí sáfà ṣètánì. ṣùgbọ́n àwọn àbàlẹ́ àná wọn bá wà nẹ́bí. Ànábì ni balẹ̀ àwọn bá wà. Kìí ṣe wòlíì kan ìjẹ́ nùbúwà ju wòlíì lọ nínú àwọn ànábì Ọlọ́run ní balẹ̀ àmọ́ ọmọ báwúra wa ó ti bá wọn bí yàn bá wà ní tí ètàkó yìí kọ́ tako mo ní evidence ẹyọ kan lọ́wọ́ mo wá fẹ́ evidence ń pamọ́ mo ní sí kọ́ lórí ọ̀rọ̀ yẹn mo wá fi evidence ń mo fi pamọ́ masdaru mawzuku ni mo wá keep ẹ̀ pamọ́ ẹni tí ó bá challenge mi tí n bá wá ju evidence ń gbọ́ ọba challenge tán bá jù sí ọ̀tán nítorí wá retí kó tún dá padà pé orí bẹ́ẹ̀ ọ wà mú evidence tiẹ̀ wá bọ́ ọba ti wá rí mú wá pàbó yìí talẹ̀ sí kàfàrà ojú ti ọ̀nù àmọ́ ń fi hàn pamọ́ ní táà fi ń jẹ́ ní táà fi ń já àjùlọ nìyún. ní táà fi ń já jùlọ pa tojúbọ tí balẹ̀ àmọ́ ọmọ báwúrà ànábì ni. balẹ̀ àmọ́ ọmọ báwúrà ànábì ni. kò sì dájá ko. káàmọ̀ sálẹ̀ ń tẹ̀ àmìlẹ̀ àlẹ́ ìyẹ̀lẹ̀ á sí wọ́n wá ń ya hán. Wọ́n ya hán. Gbẹ̀yìn wọ́n jẹ́ wàrà wọn mú wàrà. Wàrà bó wọn mú wọn bóbi àwọn wọn bá wọn obìnrin sùn ogun àwọn gẹ́gẹ́ gbẹ̀yìn àwọn ìtàn Yáníbo àti Ìjàpá nìyẹn. Àwọn ìtàn Yáníbo àti Ìjàpá nìyẹn. Àyà Ọlọ́run tí ń bẹ lára tí yín. Àbí Ọlọ́run tí ń bẹ lára yín. Ọlọ́run nígbà. Olúwo nígbà. Ọlọ́run nígbà. Olúwo nígbà. ẹni.